Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo lé gbogbo ayé lápapọ̀ tẹ́ ń gbọ́ mi lónìí orúkọ mi ò kí ń ṣe Abdulrahim Albaarizy tẹ́ mọ̀ mí sí òun. Orúkọ mi lénìí ọkọ ìyàwó ni ọkọ ìyàwó tuntun. Ọwọ́ wa ń bí ọkọ ìyàwó ni ìyàwó ni ọkọ. Assalamu alaikum. Masha Allah alaikum. So alhamdulillah kò sí tó dáa tó kí yẹn ní ìyàwó. Má kàn gbàdúrà fún ìyàwó lásán, gbàdúrà fún ìyàwó gidi, ìyàwó fọkànbalẹ̀. Ìwọ ní lọ́kàn pé o fẹ́ ní ìyàwó fẹ́ settle down. Tó o bá ti settle down, oríire tó fẹ́ lè má settle down pẹ̀lú ẹ o. Fọkànbalẹ̀ lè má settle down pẹ̀lú ẹ o. Bó ṣe lé tó o bá àlẹ́ ìbáhùn àfà tóhun, ó lè má fi ọ́ lẹ́bọ̀ ọ̀rọ̀ tó o bá ti níyàwó. Tó bá béèrè fún ìyàwó olóríire, tọ́lọ́n bá ti fi lè fún ẹ, gbogbo ọ̀nà ó mọ̀ ṣí. Kẹ́dítà láti tí ó clear gbèsè ogún ọdún yóò wọlé fún ọ. Sá béèrè fọkànbalẹ̀ lára ìyàwó rẹ̀. Ọlọ́run ti ṣe é fẹ́ mi lénìí, mo dúpẹ́ fọlọ́run. Ṣé rí pé mò ń fresh, mò ń tún glow sí, mo glowing tó wà nílẹ̀ tẹ́lẹ̀. Okay, my wife is my organic cream. Tọ́rọ ń fún mi ní fọkànbalẹ̀. Fọkànbalẹ̀ náà ní kí wọ́n náà lé lára obìnrin. Tọ́lọ́ bá ti fún ọ níyàwó, béèrè fọkànbalẹ̀ pẹ̀lú ẹ̀. Tọ́lọ́ bá ti fún ọ bẹ́ẹ̀, ó ti tán. Bóyá ó kù, ó ti balance. Ṣé o ti níyàwó? O ti níyàwó àbí? Lọ níyàwó. Tó bá ti níyàwó, Ọlọ́run máa fún ẹ lówó. Ó máa ṣínà ayọ̀ fún ẹ. Ó máa rẹ̀ bóyá wá kígbe ẹ̀ta èrò kò ní dọ́dọ̀ tiẹ̀ that's it. Àbí what do you think, baby? Talk now. Of course, yes. Gbogbo ẹ̀ ló sparkle wakọ̀. That's it. Mashallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ispa TV, Ispa Worldwide, Ispa International Professional. Mo da kọ́ yẹn rántí mọ̀ but Ispa International, Ispa Professional, Ispa everywhere, Ispa Worldwide. Long life Ispa. Long life Ispa. Long life Ispa. Ẹ máa wo Ispa o. Ispa yìí gbé gbogbo rédèrèdè kì í gbé gbogbo jákujàku. Ẹ lè bá Ispa ń bi àwa ń ṣe ẹ̀dàndàn kí à ń ṣe. Gbogbo tí Ispa bá gbé perfect ni. Ẹ rí i pé ó yàtọ̀, ẹ rí difference yẹn ń bẹ. Ispa ò ní wálẹ̀ o. Ispa ò ní tán o. O gba Ispa má jẹun pàdé ẹ̀ máa ń rún ẹ̀ máa bójú ẹ̀ jẹ́ gbàgbé ló fẹ́ fi fún un. Sálámà lè. Ispa inspirational, Ispa educational, Ispa TV, Ispa worldwide, Ispa all generation, Ispa international professional, Ispa new dimensional phenomenal, Ispa international professional, Ispa new dimensional phenomenal. يعطيك كل يوم خبرا جديدا إسبا يدنيك دون تعب أمرا بعيدا إسبا يسقيك كل حين ريا لذيذا من يرائي خبر أنحاء الورى كان زكيا لا تداني وزيا لا تعدي العطية إسبا ينبود رايا إسبا مزرع البرية Ispa yambud raya, Ispa mizia ulbariya, Ispa inspirational, Ispa educational, Ispa TV, Ispa worldwide, Ispa all generation, Ispa international professional, Ispa new dimensional phenomenal.